Ìbátúndé ẹjọ́ abẹ́rẹ́ sọnù wọ́n lọ kó sàgbé gbígbá òun tó sọnù sílẹ̀ ìmọ̀ ọ̀nà òun jẹ́ pè lọ lọ́wọ́ wọn èmi kọ́ ló yẹ ká bá fà ẹjẹ́ wí èmi kọ́ ló máa bá fà ìgbà tó ń sọ̀rọ̀ níbi gbẹ́jú sọ àwọn òsì ń bẹ̀ ẹnìkan lórí kọ́ àbí àwọn òsì mẹ́sì lè mọ́ ọ̀nà bàbá tó dé kò sójú wọn èmi àwọn gbé yín débẹ̀ ẹ̀tọ́ yẹ ká bá fà ẹ̀tọ́ ṣe rìkọ́dì yín mídíà yín àwọn gbogbo ni ló fẹ́ èèyàn torí pé gbogbo ìgboro wọn sì níbẹ̀ ìṣúlẹ̀ lọ́nà nígbà yẹn àwọn òsì ń bẹ̀ kò sójú wọn ẹnìkan ló rìkọ́dì yín tó gbé yín sí gboro so ìyẹn ní kẹlẹ bá fọ àkókò sáwọn àṣàlà wa ń jẹ síláàkì ní tiwọn Alábí Pasuma àgbàdì bọlá ó kọ kùdú sí ẹjọ olùwàyí ewúdì ó kọ gánú sí ó kọ olófo olóbínú ológo àṣà ni èmi náà mo kọ ní orí fún fèrè tààrà ó fún fèrè ọdún ò fún fèrè. ọmọ òkè sọ́dọ̀ bàbá olóyè sọ́dọ̀ bá àmì bàbá Túndé àwọn tí wọ́n sẹ́ni out àwọn tí wọ́n tà ń sí gbòòrò lóbi sẹ́mi torí pé èmi ò sí níbẹ̀ bàbá ẹ̀ ma ìbàdí ọ̀sẹ̀ ọ̀rọ̀ àwọn wà lọ́ọ̀láì akọ̀rin tó lẹ̀ ní gbòòrò ni so gẹ́gẹ́ bí olórin orí pásá yìí lọ wọ́n dá lọ́tún wọ́n dá lọ́sìn èmi náà gẹ́gẹ́ bí ọba síláì mo bá ní kí n mú sí gbòòrò fún wọn gbogbo ń gbà mo dẹ̀ mú sí gbòòrò lẹ́ẹ̀kan só wọ́n gbà á ayé gbà á wọ́n tẹ́wọ́ gbà á mo yẹ kí ni yín mọ́ dùn wípé èmi ẹbí lọ sílé wọn hàn ní Ìbátúndé mo tún bá yín dájà lárugẹ àwòsàn. Bàbá máa gbọ́ wọ́n lálàyé wọ́n ní bàbá olóyè ó gbèjẹ ẹnìkan ẹnìkan ló ń dá sí ẹyin tẹ wọn gbòòrò ìgbà tí mo dẹ́sà náà tí mo dárúkọ ẹnìkan mo kàn ní ẹyin náà jọ lórí gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ṣe lórí bọ́ ṣe ń jà lọ́tún tẹ́ ń jà lọ́sì mo gbé kùdú sí fún yín. Ní ọ̀rọ̀ tó yẹ kó tó jẹ́ sílé mọ́ ẹ̀mí bàbá Túndé. Torí pé ìgbàgbọ́ tó bí mo ṣe ń kọrin náà, mo dá ìgbẹ́ nìkan bàbá ilé ní Ìbátúndé. Àgbẹ̀pọ̀ ìyẹn lé mo dá wa o. Àmọ́ tí ìgbà ti dárúkọ èèyàn tí ó jẹ́ sèmi ni mo sẹ́ni yẹn tí òkè sọ níbi àbàbọ̀ owó ìlórí kọ́dù yín. Wọ́n fi gbé yín sí gbòòrò òkìṣẹ́ ẹjọ́ mi àwọn tó ń bá yín ṣiṣẹ́ àwọn ẹni ẹlẹ́ bá fà á. Akíyè sílé ìmọ̀nà ní Ìbátúndé orí ọ̀nà ọ̀hún ètò ẹjọ́ bóyá bá máa jáde èsì gbòòrò fún yàn lọ́sẹ̀ rìsáàsì. Rìsáàsì ẹ̀dẹ̀dẹ̀ akílẹ̀ níbi tí bàbá sọ fún nídìí ní wákàtí ọ̀rọ̀ ìlọ́wọ́lọ́wọ́ yìí ọmọ olórí ló lè mú bàbá olóyè nínú onífújì àìsí
mo ra lé mo tún kọ́lé mo wáyé ayé mo ò bímọ ìyá tó bí mi bàbá olóyè ó lọ sọ́dọ̀ oríjà bí ẹni lọ sọ́dọ̀ tó ìmọ̀ ẹ̀kọ́ ni so tó bá máa jáde fún yàn lọ sí research bèrè question bèrè lọ́tún bèrè lọ́sì ẹni yìí kí ló ti ṣe kí ló ti gbé ṣe ilé ayé ẹ̀ gbogbo ọmọ tí mo bí látòrí Babátúndé tó jẹ́ nọ́mbà 1 ilé Amẹ́ríkà ló ń gbé àwọn ọmọ tèmi ò ní gbọ́jọ̀ mo fowó tẹ́ wọn wọ́n ń ṣe dáadáa àyọ̀ká adẹ́rìsì káàdùn bọ́lá ńlẹ̀ ní Chicago ló ń gbé Ibrahim ọmọ bọ́láwá inú Chicago ló ń gbé àyíndé adébí sọ́tàì Abíọ́dún inú Chicago ló ń gbé ọmọ mẹ́wàá pẹ̀lú àwọn kékeré Suleiman ìyàwó ìgbé bá rí bàbá sọ pé mi ni mo bí wà á kì í hàn àdìyẹ so èmi náà inú Chicago ló ń gbé wọ́n ṣe dáadáa èmi ni mo sọ fún wọn bàbá yóò kí sórí social media ẹ wà lórí ọwọ́ yín ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ẹ má jẹ́ kó rí yín rárá torí pé tó bá lórí yín wàá mọ bí mo ṣe tó wàá mọ bí tí mo kù sí so èmi ò ní jẹ social media ní ọgbà àrẹ bàtà $1 million màá wọ̀ á kí lọ sí ìwọ̀n ọ̀rọ̀ mi dáadáa tó o bá máa ṣe pé yàn parẹ́ máyé wọ́n kọ̀wé dáadáa lórí ẹ̀ tó jẹ́ tó bá máa ṣe pé yàn gbé ìbò ìwọ kan fúnra ara rẹ. Ọ̀dà náà ẹjọ̀ náà ọ̀dà náà ẹjọ̀ àkóso competition ẹ pa wọn wá èmi náà wá apàdé Channels Television alẹ́sẹ̀ competition ọmọdé wọn lórí ọ̀rọ̀ bàbá àdéhùn ẹjọ̀ náà torí pé tí mi ò bá sọ̀rọ̀ kò dá ìṣàkóso tó ń sọ kò dá bẹ́ẹ̀ sì lè mọ̀ ní àìníyàn pé o bá nínú ọkọ̀ lọ́wọ́ nínú ẹbí ẹ wàá gbàdúrà kò ṣubú àìsàn. Akílẹ̀ sílẹ̀ ìmọ̀ ẹ̀rọ mi Babátúndé ọmọ mẹ́rin kẹ máa sí ra kékeré máa sí ra kékeré ìyẹn ìdúró sójú kan tí mo bá ń lo ajé ń lọ ni ó gbé lọ Yankí ó gbé lọ sínú London bàbá olóyè mọ̀ gbé káàkiri ni. Àbọ̀bọ̀ ẹjọ́ yìí ni ìfẹ́ Babátúndé o. Ọkọ̀ ìgbà yìí ló ṣe o, òkòkò dà lọ́kọ́, ẹjọ́ yìí rèé máa wí ìbọ̀ kiri. Ẹjọ́ yìí ló ṣe o, òkòkò dà lọ́kọ́, ẹjọ́ yìí rèé máa wí ìbọ̀ kiri. Ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o. Orúkọ mi ni Bámi Adéníyì, the producer of Stone. Mo wá fún yín níròyìn ayọ̀ nípa online TV wa Orokilawa TV yẹn ẹ̀yin aráalé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sí any movie tẹ́ ń wá even the old ones ó wà ń bẹ̀ ẹ jẹ́ wọ́n bá wa wò ẹ ní regret tell a friend o Orokilawa TV #1 ni.